الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله. الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أدوك فلان وبا عليكم كي الله واتي قاتانو لقبا النبي محمد صلى الله عليه وسلم أتبقى وراء عليه تاون صحابي النبي أتبقى أنت من تلسون النبي محمد صلى الله عليه وسلم توبي لجوال القيامة قلوا مسا كايماتي هنا كنوا واتي يوسف لبي. موضوعنا اليوم أقول لي ورواتني أني الحث على الصدق والتحذير من الكذب. أني كبر وان يدو إما صودو كاسكرا والله كي يوم جاو تروتا بيلو kódà kí wọ́n mọ̀ yàn mọ̀ pé ṣé lámàyín ló wí kò lè rí bẹ́ẹ̀ ìròyìn tí ọ̀dà fọmọ ànábì ádámà ni. ìsọ òdodo òun ló yẹ ká bá mùsùlùmí ọyẹ wọn ò lè fọwọ́ mùsùlùmí sọ̀yà pé sálàájì lámàyín ló wí ń tẹ́ wí òun àárí lóòótọ́ àmọ́ ń gbò ti ṣe pálàájì ló wí ọgbọ́dọ̀ rí bẹ́ẹ̀ àmọ́ ǹjẹ́ òun tó rí bẹ́ẹ̀ láwùjọ wa lónìí eléyìí ni àkíyèsí tá a fẹ́ pera wa. ìsọ òdodo ìjìnà sírọ́ abawonu al-Qur'an al-Karim ẹnu hadith anabu Muhammad sallallahu alayhi wa sallam ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà lọ́lọ́run fi ròyìn òdodo sí dáadáa kọ́dọ̀ ọlọ́run ròyìn ó fòdodo ròyìn ààrẹ ọlọ́run ọba ó ní waman asdaqu minallahi haditha ta ló ń tọ̀hún tó tún lè sòdodo ju ọlọ́run ọba lọ inú àwọn ròyìn tọ́lọ́run fi ń ròyìn ààrẹ ẹ̀rí pé tọ́lọ́run bá fi ròyìn ara rẹ̀ ń tọ́ da púpọ̀ ni Olúwa kó máa ṣe ní àti ẹ̀yin nínú àwọn tí ọmọ ẹjọ́ lódodo tí wọn ò ní mọ̀ wá máa rọ́ pèsè lámàyín ló wí ẹ̀ ọlọ́run kó sọ wá ń bẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ rí báwọn. tó bá wá rí bẹ́ẹ̀ inú hadith anabuwa Muhammad sallallahu alaihi wa sallam kuma anabi náà dá sọ̀rọ̀ yìí nípa ọ̀rọ̀ kí mùsùlùmí ọjọ́ lódodo ká má ma mùsùlùmí ló kúrọ́ qala an-nabiyyu sallallahu alaihi wa sallam alaykum bis-sidq fa inna as-sidqa yahdi ila al-birr wa inna al-birra yahdi ila al-janna. anabuwa Muhammad sallallahu alaihi wa sallam olódodo dọwọ́ yín bọ́ bá sọ̀rọ̀ já bá bẹ́ẹ̀ anabi ní nítorí pé bẹ́ẹ̀ yẹn bá ń sọ òdodo máa mú yàn lọ bí dáadáa èèyàn máa ṣiṣẹ́ dáadáa máa rìnrìn dáadáa bó bá ti dó lóòótọ́ torí pé tí mọ́pọ̀lọpọ̀ ṣiṣẹ́ tí ọ̀dà ni pé ẹ̀mí rẹ̀ balẹ̀ pé bílẹ̀ bá káwọn mọ́ òun yìí àmọ́ bí mùsùlùmí bá ti mọ̀ pé bọ́ bá ti rí náà ní ìwé ní abábá mi ń lé kan báyìí ní pé bẹ́ẹ̀ kí mọ́ wà kò ní ìwúlẹ̀ lọ bí tí ò ti yẹ wọ́n bá wọn anabi wọ abẹ́ ó wí fún abẹ́ sallallahu alaihi wasallam anabi ní bẹ́ẹ̀ bá wá jẹ́ kí o tó kó fà wọn lọ́wọ́ lọ bí dáadáa kọ́ mọ̀ pé njẹ́ ó jẹ́ result yẹn òun ni pé yahdi ila al-janna kò wá síbi tí dáadáa máa mú yàn lọ àfàlìjẹ́nà kọ́lọ́n kọ́ mọ́sá àṣẹlẹ àti ọlọ́mọ àlìjẹ́nà kọ́dà anabi fi kún nù hadithi yìí pé ẹlòmíràn máa sọ òdodo yóò sì wà lórí òdodo náà hatta yuktaba inda Allahi siddiqa títí tọ́lọ́run ó fi ní ẹ̀kọ́ kalẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn ọlọ́run pé lámàyín olóòótọ́ èèyàn ni ọlọ́run kọ́ mọ́sá àṣẹlẹ àtẹ̀ńbẹ́ káwà nínú olóòótọ́ lọ́dọ̀ ọlọ́run. amanda kejì anabi sallallahu alaihi wasallam ní iyyakum wal kadhib fa innal kadhiba yahdi ila al-fujur wa innal fujura yahdi ila an-nar ọlọ́run kọ́ sọ wà ń bẹ́. anabi wa Muhammad sallallahu alaihi wasallam ó ní irọ́ pípa ẹ ṣọ́ra fún torí pé bẹ́ẹ̀ yẹn bá kúndùn rọ́ osùnmọ́kọ́ ya pò kí osùnmọ́kọ́ kan rè ó lé osùnmọ́kọ́ má kò lánà ọlọ́run gẹ́gẹ́ bí n ti mo wí fún yín gbogbo ẹni tí ń parọ́ gbogbo ẹni tí ń ṣàìdá ẹ̀mí rẹ̀ balẹ̀ ní pé bílẹ̀ bá káwọn mọ́ òun mọ́ tó ń wò wí lọ́jà ayà rẹ̀ ó kì í síbi àìdá ànábì ní bẹ́ẹ̀ yẹn bá ti wá ya láyà kíkí bẹ́ẹ̀ tọ́ dá rẹ̀ lójú pé àfi báwọn ọba ní ọjọ́ ló kù àmọ́ntàwì anabi ní irun kan bẹ́ẹ̀ máa mú yàn lọ náà ni ọlọ́nkọ́ mọ̀ sí wa lọ́ máa ná kọ́dà nù hadithi yìí kúmọ́ anabi lẹ́nu kan sì máa parọ́ lórí ilẹ̀ hatta yuktaba inda Allahi kadhaba títí tí wọ́n fi lọ́ọ́ kọ́ sínú rẹ́kọ́ọ̀dù ẹ̀ lọ́dọ̀ ọlọ́run lámàyín ọmọ lámàyín òpùrọ́ ni ẹni ọlọ́run bá wa kọ́ sọ́dọ̀ ààrẹ pé òpùrọ́ ni sẹ́rí pọ́rọ̀ rẹ̀ yíwọ́
ọlọ́nkọ́ mọ́jọ́rọ̀ wo yíwọ́ ò ní ayé àti ní àlùkìyàmà. Eléyìí ni àwọn ìkìlọ̀ ńláńlá àti gbani níyànjú lórí òdodo ká sì jìnnà sí irọ́ pípa nínú ọ̀rọ̀ Ọlọ́run àti sunna Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àwọn onímọ̀ wa ṣe ìfọ́síwẹ́wẹ́ ọ̀rọ̀ fún wa pé bàbá wa ní ká máa sòdodo ọ̀nà mélòó lòdodo tọ́lọ́run àti Ànábì fi aṣọ pín sí. Wọ́n lákọ̀ọ́kọ́ as-sidqu fil aqwal, gbogbo ntọ́ bá sọ jáde lẹ́nu jẹ́ ojú òótọ́ o, èyí tí ó bá dá ọ lójú wípé kò sojú mi ntí ọmọ mùsùlùmí ó bá sọ jáde lẹ́nu ojú òótọ́, torí pé ní ntẹ̀yìn ọtí ẹ̀ fi múra sí kó dodo ọmọ jáde lẹ́nu òun ní kárántì ayé ọ̀rọ̀ Ọlọ́run náà al-Qur'an al-Karim láyé bòmí. a'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. yawma tashhadu alayhim alsinatuhum wa aydihim wa arjuluhum bima kanu ya'malun. Ọlọ́run láhàn tí mú bébé tó fi ń parọ́ ni rántí ìjọ kan tí ó jẹ́rìí against rẹ̀. Àwọn tó ń lò tọ́ ń lọ alẹ́ yìí mọ́ alẹ́ pa mọ́ á parọ́ mọ́ kò ní bọ́m̀bẹ́ tó kúndùn láyé ni. Ọlọ́run ní rántí ìjọ kan ahọ́n yìí náà ni ọwọ́ a máa jẹ́lẹ́rìí against rẹ̀ pé èmi ló fi wí nǹkan báyìí kò rí bẹ́ẹ̀, kọ́dọ̀ ọwọ́ náà jẹ́rìí bẹ́ẹ̀, ẹsẹ̀ rẹ̀ náà jẹ́rìí bẹ́ẹ̀ lálùkìyámà. Kó tó dijọ́ yìí òun là ń ké fúnra wa o. Kódà kí wọ́n mọ̀yàn ló purọ́ ṣé lámàyín ló wí ẹ filẹ̀, kódà kọba mu rárá kaba mùsùlùmí rú báyìí. Nípa báyìí ọ̀nà òdodo àkọ́kọ́ ni as-sidqu fil aqwal. Bákan náà as-sidqu fil a'mal, ká máa sòdodo ń bi iṣẹ́ tá a bá ń ṣe ẹ̀rí nǹkan jẹ̀mọ́, ìsòdodo ń bi ọ̀rọ̀, ìsòdodo níbi iṣẹ́, kí là ń pè bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọ̀rọ̀ ẹnu rẹ̀ ń takosẹ́ rẹ̀ lónìí. Ọ̀tọ̀ ni tí ó máa wí fáwọn èèyàn, ọ̀tọ̀ ni tó ń ṣe. Gbogbo ẹni tí ń bá ń ṣe báyìí ká kí ọ̀rọ̀ Ọlọ́run ọba fún al-Qur'an al-Karim. a'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. lima taquluna ma la taf'alun. Ọlọ́run ní èsì tẹ́ ń sọ tẹ́ lè sí tó ìpọ́tọ̀ ni tẹ́ ń wí, ọ̀tọ̀ ní iṣẹ́ tí ń bẹ lọ́wọ́ tí ń yá. Gbogbo mùsùlùmí tó bá jẹ́ pé ọ̀rọ̀ àfáà ni ẹ gbọ́ ẹ má tẹ̀lé wa àfáà, kò sínú mùsùlùmí gidi. ọ̀rọ̀ Ọlọ́run ọba àti tànàbí Muhammad sallallahu alayhi wa sallam ló fi yé wa bẹ́ẹ̀. ká tó mọ̀yàn lólódodo àfikọ́rọ̀ ẹnu rẹ̀ àti ìwà àti iṣẹ́ tiẹ̀ náà ọ̀bàrà wọn mọ̀. Ọlọ́run kọ́ mọ́sá sí bẹ́ẹ̀ fẹ́mi àti yín o. nínú àwọn ọ̀nà òdodo ẹlẹ́kẹta as-sidqu fil ahwal, òun ní pé gbogbo condition gbogbo kò tá a bá báyàn ká bá lólódodo. Ẹlòmíì ó jẹ́ olódodo láwọn àyè kan àmọ́ bọ́ bá dáwọn àyè kan ó dòkùrọ́. Ẹlòmíì ó jẹ́ olódodo nínú ilé àmọ́ bọ́ bá déta ó dòkùrọ́, èyí ṣe mùsùlùmí gidi. Ntí ń jẹ́ ìsìláàmù lára ọmọnìyàn òun ní ká bá lólódodo. gbogbo kò tá a bá rí a bá ọ. Kódà ẹ̀wò yìí al-Qur'an al-Karim mo pè wá sí pé kódà wọ́n bá pé ẹ̀yin gan-an ni a di ọ̀rọ̀ náà ó sì má lórí ẹsẹ̀ nǹkan kan, wọ́n sì ń wádìí pé ta ló ṣe, wọ́n wá fẹ́ tì mẹ́lòmíì bọ́ọ̀ta ó pé wọ́n ló ṣe é. Ntọ́lọ́wọ̀n ọ̀kọ́ mọ́ ọ lágbóró ò lè bá ọ. Ntọ́ o sì fẹ́ protect ara rẹ̀ ń bẹ̀ bọ́lọ̀ ń bá ní yọ jẹ́ tiẹ̀ bọ́ bá bọ́ ń bẹ̀ ń bi eléyìí yọ kàn ń bò mí. Nípa báyìí ẹjẹ́ ajọ́ lódodo ní gbogbo òṣèṣì tí àbábára wa, kájọ́ lódodo nínú ọ̀rọ̀, kájọ́ lódodo nínú iṣẹ́, kájẹ́ olódodo ní gbogbo ààyè, ní gbogbo ọ̀nà, ní gbogbo ìgbà tí a bá ti ń bára wa. Olùwàmọ́sà ṣe nírọ̀rùn pé ní àti ẹ̀yìn náà. Ara tí ó jẹ́ ká mọ̀ pé mùsùlùmí ò gbọ́dọ̀ ya òkúrọ̀ o. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó tún sọ nínú hadithi rẹ̀ mí pé ayatul munafiqi thalath. Ànábì níbẹ̀ bá ń gbọ́ mànáfìkì èèyàn nǹkan mẹ́ta ni ẹ wá sọ́dọ̀ wọn. Bàbá ti rí kan lára èèyàn ìwúlẹ̀ ń pè rẹ̀ ní mùmínì òdodo, ń pè rẹ̀ ní mùsùlùmí ni. Ànábì ní mànáfìkì ni, olójú méjì ní jẹ́ mànáfìkì, kò sékù kò sẹ́yẹ, ọlọ́nkọ́ sọ wa mẹ́. Ànábì ní ẹnu àkọ́kọ́ ntẹ́rì inú wa mànáfìkì idha hadatha kadhaba, bọ́bá ti ń sọ̀rọ̀ ìrọ̀lẹ́ bá ń bẹ̀. wa idha wa'ada akhlafa, bọ́bá sàdéhùn kan yọ yẹ. wa idha tumina khana, bẹ́ẹ̀ bá fi àmánà sí lọ́dọ̀ bá ń fi pamọ́ yọ jàǹbá yín. Gbogbo eléyìí mẹ́tẹ̀ẹ̀ta yìí irọ́ nípìnlẹ̀ rẹ̀. ńgbé yẹn bá ti mọ̀ pé òun mọ̀rọ̀ pa òun ní ọ̀sàdéhùn ní òní musẹ̀ ọmọ tí ó wù. ńgbé yẹn bá ti mọ̀ pé rọ́dùn lẹ́nu òun kò ní nílà láti jàǹbá àmánà. ẹ̀dí a bá ti bárò àwọn ọ̀rọ̀ báyìí lọ́dọ̀ ẹ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní mànáfìkì ni o. Ọlọ́nkọ́ sọ wa níbi iṣẹ́ àti ọ̀rọ̀ mànáfìkì. Nípa òdodo nìyẹn.
káwá fura wa láwùjọ tá à ń gbé lónìí àwọn ọ̀nà wo ni irọ́ ló fi kúnlé ló kún tá a fẹ́ ká ṣàtúnṣe rẹ̀. bayna al-aba'i wal-ummahati wal-abna àkọ́kọ́ nù irọ́ láàrin bàbá àtìyá, irọ́ láàrin ìyá àtọmọ, irọ́ láàrin bàbá sọmọ nínú ọ̀rọ̀ tó gbilẹ̀ láwùjọ wa lónìí tọ́lọ́run ò sì fẹ́. bí bàbá yín bá dé ẹni mọ lọ́dọ̀ ya kínní lékejì ni o ọjà ló sì lọ àbí ibi tó ọmọ pé kọ̀tí ọkọ rẹ lọ́rùn kọ lọ ọparọ́nù ọlọ́run ó bí ọ àbí ìwọ náà ìwọ ọkùnrin náà onírìnkùnrin wọ́n rán wa ń sẹ́kàn bí iṣẹ́ alásáímẹ́ǹtì kan lẹ́kọ̀ọ́ o sì kó olùtọ̀ wà mọ́ fẹ́ lọ bí tọ́lọ́run ọ̀fẹ́ o sì fẹ́ kóbìnrin rẹ̀ ọmọ ọparọ́ náà nù àwọn kan jẹ́ máa tara wọn làwọn parọ́ súnà àti rọ́ olójú nǹkan méjì tó kẹ́yìn síra wọn ni súnà ọ̀gbọ́dọ̀ tún nírọ́nú irọ́ ọ̀gbọ́dọ̀ ní súnà nú ẹ mọ̀jà tara wa nípa báyìí àwọn ọmọ náà ká sòdodo pẹ̀lú àwọn òbí wa ká sòdodo pẹ̀lú bàbá ká sòdodo pẹ̀lú ìyá ẹ̀yin náà ẹ má parọ́ fáwọn ọmọ yín gbogbo àwọn ọmọ tẹ́ ti fi ọ̀rọ̀ mọ́lá láti kékeré lẹ́nìkan bá kanlẹ̀kùn ẹgbẹ́ ìsínlé ọ̀nkọ́rọ́ láti kékeré nù gbogbo eléyìí ẹ̀jẹ̀ á jìnà sí kọ́dà láyé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yin ìyá wa ẹ gbọ́ hadith anábì sọ̀hábẹ́ kan nígbà tó ń wà ń kékeré nínú àwọn sọ̀hábẹ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ìyá àwọn bá ń pè ta'alu tí wá kí n fọ́n báwa náà ṣe máa tàn àwọn ọmọ pé wá gbà anábì bá gbọ́ sallallahu alaihi wasallam anábì bá bí pé kí ló fẹ́ fún ìyá yìí bá lawọ́ rẹ̀ náà làbídùn ní lọ́wọ́ ohun tó ń fẹ́ fún yìí anábì lọ́lọ́ ń yọ bọ́ba yìí pé wá gbà táwa máa diwọ́ kúdúrú jẹ́ òní sí nǹkan kan bẹ́ẹ̀ ni anábì ní bọ́ba dárò yìí ń náà wò kutibata alayka kadhiba ó ti wọnú rẹ́kọ́ọ̀dù rẹ̀ pọ̀ parọ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ dàpọ̀ ẹ̀wọ̀n táwọn fojú wò pé lẹ́yìn náà tó burú kò sí irọ́ kéèké kò sí irọ́ ńlá àgbọ̀dọ̀ mọ́ mùsùlùmí mọ́rọ́ o nípa báyìí irọ́ ká jìnà sí láwùjọ kódà irọ́ níbi iṣẹ́ bọ́yẹ̀ bá béèrè ní bọ́gà bá dé ẹni mọ́ wọ tọ́ílẹ̀tì ó sì ti lọ ọjà ó ti lọ ṣọ́ọ̀pù tó sì fẹ́ kí wọ́n mọ̀ níbi iṣẹ́ tó ń ṣe tó gbowó oṣù irọ́ lélẹ́yìn náà ẹ̀yin ọmọ gbogbo ẹni ọba wa arajà irú nǹkan báyìí ni eléyìí tó ti bú nsàlẹ̀ ń gbé fún wọn o àbí iye báyìí lára àmọ́ ẹ bá dé kọ́dọ̀ ẹsẹ̀ wà láàyè níye tó bá wá lójú ọjà gbogbo eléyìí ọ̀bà mu irọ́ ni ọlọ́run ò sì lọ́wọ́ sí ọlọ́run ò fẹ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam náà kí ọkùnrin wa kí ká jìnà sí irọ́ nínú ibi iṣẹ́ irọ́ lágboolé irọ́ láwùjọ irọ́ nùlú èyí tó tiẹ̀ burú púpọ̀ òun ni irọ́ nù òṣèlú ọ̀pọ̀lọpọ̀ èèyàn nísìnyí kọ́dà àwọn ti gbà pé ní béèyàn bá ti jó lóṣèlú kò gbọdọ̀ máa sòótọ́ mọ́ níbo ló ti rí bẹ́ẹ̀ nínú Al-Qur'an Al-Karim níbo ló ti rí bẹ́ẹ̀ nínú sunna Ànábì Muhammad sallallahu alaihi wasallam àwa la yí padà o ọ̀rọ̀ Ọlọ́run àti Ànábì ò yí padà Ànábì ṣe ń tó ju òṣèlú táwa ń ṣe lọ lónìí kò fi rọ́kùn Ànábì darí ayé alhamdulillah wa shukru lillah aska salati wa salami li rasulillah أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله